Péjú Ògúnmọ́lá kéde pé òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà padà lẹ́yìn oṣù méjì tí ọmọ rẹ̀ mọ̀ kú. Ọlọ́mọdé àfojúsùnkún ọmọ o. Gbajúmọ̀ òṣèré tíátà ní Péjú Ògúnmọ́lá Ọmọbọ́láńlé ó mà ti yọjú síta lẹ́yìn oṣù méjì tó pàdánù ọmọ rẹ̀ kan ṣoṣo tó mọ̀ bí. Ní ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2025 ó ní Ayọ̀míkún tí ń ṣe ọmọ kan ṣoṣo tí Péjú Ògúnmọ́lá mọ̀ bí ó mọ̀ ló mọ̀ jáde láyé o. Ọ̀pọ̀ èèyàn ó mọ̀ ló mọ̀ bá kẹ́dùn nígbà náà tí a kò sì gbọ́ ọ̀rọ̀ kankan mọ́ láti ọ̀dọ̀ rẹ̀. Àmọ́ lẹ́yìn oṣù méjì tí Ayọ̀míkún ṣaláìsí, Péjú Ògúnmọ́lá ti jáde síta láti fi ẹ̀mí ìmoore hàn sí gbogbo àwọn èèyàn tó mọ̀ dúró tì í. Nínú fídíò kan tó mọ̀ gbé síta ní òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé, òun ni Péjú Ògúnmọ́lá mọ̀ ti kéde pé òun ti padà sídìí eré tíátà báyìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, alábàáṣiṣẹ́pọ̀ mi àti ẹbí mi, láti bí oṣù méjì sẹ́yìn tí mo ti pàdánù ọmọ mi, ó ní mo ti wà ní inú ìbànújẹ́ ńlá o. Àmọ́ bí mo ṣe wà nínú ìbànújẹ́ yìí, bẹ́ẹ̀ ni gbogbo àgbáyé ó ló jẹ́ kí n mọ̀ pé àwọn wà lẹ́yìn mi. Mo rí ìfẹ́ tí ẹ fi hàn mí, mo sì ń mọ ìmọ̀lára àdúrà yín àti ìtọ́jú yín o. Gbogbo rẹ̀ náà ó ní mò ń rí. Péjú Ògúnmọ́lá ní láti ìsàlẹ̀ ọkàn òun ń lòun ti ń sọ fún gbogbo àwọn èèyàn jákèjádò àgbáńlá ayé pé wọ́n mọ̀ ṣeun, òun dúpẹ́ púpọ̀, òun sì mọ ìfẹ́ tí wọ́n ní sí òun fi ẹ̀mí ìmoore hàn. Orin onígbàgbọ́ kan ó mà sọ wípé nígbà tó bá tẹ́ wa lọ́rùn, ìwọ ni Olúwa tó ga jùlọ, bí kò sì tẹ́ wa lọ́rùn, ìwọ ni Olúwa tó ga jùlọ o. Mo ti gbà fún Ọlọ́run, ẹ ṣeun, mo dúpẹ́ o. Gbajúmọ̀ òṣèré tíátà náà ó wá kéde pé òun ti dé padà ní ràbájìgan àti ní rẹ́gẹ́dẹ́ fín sídìí iṣẹ́ tíátà lẹ́yìn tí òun ti kẹ́dùn ikú ọmọ òun fún oṣù méjì. Lónìí mo dìde padà, kì í ṣe pé ìrora yẹn ti lọ, àmọ́ torí mo mọ̀ pé ọmọ mi Ayọ̀míkún kò ní fẹ́ kí n máa jòkó sílẹ̀. Mo padà sídìí iṣẹ́ tíátà tí mo fẹ́ràn. Gbogbo ẹ̀yin olóòtú eré, òṣèré tíátà, olùdarí àti onígbọ̀wọ́ eré, mo ti dé padà ní ràbájìgan, iṣẹ́ ti yá o. Ta ni Péjú Ògúnmọ́lá? Yàtọ̀ sí pé ó jẹ́ àgbà òṣèré, Péjú Ògúnmọ́lá ó mà jẹ́ àgbà òǹkọ̀tàn, olùdarí eré àti olùgbé sinimá síta gẹ́gẹ́ bíi ti bàbá rẹ̀ Kọ́lá Ògúnmọ́lá ní ọdún 1989. Péjú Ògúnmọ́lá ó mà ṣe ìgbéyàwó pẹ̀lú Sunday Ọmọbọ́láńlé, ẹni tí ó pè yẹn mọ̀ sí Alúwẹ̀ẹ́, tó sì jẹ́ ìyàwó kejì fún àgbà òṣèré aláwàdà náà. Nínú ọ̀rọ̀ tí ọkọ rẹ̀ Sunday Ọmọbọ́láńlé tó mà bá iléeṣẹ́ ìròyìn City People sọ lọ́dún 2017, ó ní òun pàdé ìyàwó òun ní ilé bàbá rẹ̀ Kọ́lá Ògúnmọ́lá lásìkò tí òun tẹ̀lé bàbá náà káàkiri fún eré ìtàgé lásìkò náà. Péjú ó mọ̀ bí ọmọkùnrin kan ṣoṣo, Ayọ̀míkún, fún Sunday Ọmọbọ́láńlé Alúwẹ̀ẹ́, ẹni tí ń ṣe ẹni ọdún 24 kó tó jáde láyé o. Lára àwọn eré tíátà tí Péjú Ògúnmọ́lá ti ṣe wọ̀nyí: Àpáàdì ní 2009, Ọmọ Ghetto, The Zaga ní 2010 gẹ́gẹ́ bí Ìyá Ayọ̀mídé, King of Thieves ní 2022 gẹ́gẹ́ bí Lálóńpé, Beast of Two Worlds 2024 gẹ́gẹ́ bí Ìyálóde, House of God 2024 gẹ́gẹ́ bí Ìyálọ́jà, Maradona 2003, Máfiwọ́nmi 2008, Tòròmádé 2009 àti Àpáàdì ní 2009. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá mi wà pẹ̀lú wọn, kó sì má jẹ́ kémi àti yín ká fojú sunkún àwọn ọmọ wa o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, bá tẹ notification bell láti lè máa wo ètò alákòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé ó pàtàkì wa o, a kú ìsinmi òpin ọ̀sẹ̀, ọ̀pọ̀ ẹ̀ báyìí láṣẹ lókè ìpẹ́ o.